إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. عفوا قفوا الله سبحانه وتعالى ولكم كاتقفا النبي صلى الله عليه وسلم. يعني ألقوا tí a ń fi ọkàn bá Manzuma Abi Ishaq àti àwọn àsọyá àwọn àsọtẹ́lẹ̀ tí wọ́n sọ kalẹ̀ fún Abubakar ilé tó kọjá yìí sí wọn pẹ̀lú ìbú tí wọ́n sọ fún kalẹ̀ tí a jọ ń kẹ́kọ̀ọ́ láti ara rẹ̀ abúlọ́nà rẹ̀ kó lọ́n jẹ́ ká ṣàǹfààní pẹ̀lú ẹ̀ kó wúlò fẹ́ tí ń sọ àtàwátà ń gbọ́. Nítẹ̀síwájú fáǹfààní àwátà sì sẹ́ ń jọ ìníwá ibi tí a ti dúró ní ìjókòó ilé tó síwájú ilé ní ìjókòó ẹlẹ́karùn-ún rú ẹ̀ ilé tí a ti bẹ̀rẹ̀ a dúró ní baitu 25 satajini min thimaril ajiz jahlan. afáàní ọ̀n padà bọ̀ wá késo ọ̀lẹ́ tó bá kó èso rẹ̀ náà sì ní pé ò ní nímọ̀ wa tasburu fil uyuni idha kabirta. bọ́bá wá dàgbà tó ọmọ kankan ṣe nínú àlámọ̀rí ẹ̀sìn tó ti dọ̀rọ̀ yẹn fún ọ wà kiri lójú àwọn èèyàn pé adúró lé kó má mọ̀ lè ṣe kó má lè ṣe kámà uyuni idha kabirta. afáwá ní nínú àwọn masáwíwul jahal in tí wọ́n sọ fún ní àárín oná ni masá àwọn aburú tí ń bẹ ń bí kéèyàn jẹ́ aláìmọ̀kan oná ní fẹ́ bẹ̀rẹ̀ fún wa ó ní nínú àwọn ìjahiltawa antabakin afá ní wàtún fúkọ́dù ìjahiltawa antabakin wọ́n wọ́ ọtí ọ̀dẹ̀ ni àwátí ìjahilta tó bá jáláìmọ̀kan wa antabakin ó sì wà láyé ò tí kú ó àmọ́ ó ti dẹni àwásí láàrin àwọn èèyàn nítorí pé ò nímọ̀ kankan. wà tú jádù in alimta wa qad fuqidta wà tú jádù in alimta wa qad fuqidta ó ní tú jádù in alimta àmọ́ ọmọ dàbígbà tó ipò sì tún sẹ̀mí láyé bígbà tó sì tún wà láyé náà ni in alimta tó bá jẹ́ pé lóòótọ́ onímọ̀ ìmọ̀ rẹ̀ sì wúlò fáwọn èèyàn wa qad fuqidta ó sì sí láyé mọ́ àbí kó jẹ́ pé ò tí ìkú tí mọ̀ rẹ bá sì ń wúlò táwọn èèyàn sì ń sọ nípa àmà rẹ ó sì ń bẹ̀ wọ́n sì máa sọ dáadáa ń pa àmà rẹ wàtú jádù tàwọ́kọ́dé fòkè yóò wà máa dẹ́gbà tó ẹ́pọ̀ òsì ń sẹ̀mí náà ni Abul Atahiya Sheikh Musa Abul Atahiya sọ pé minan nasi maytun وهو حي بذكره من الناس ميت وهو حي بذكره وحي سليم وهو في الناس ميت وحي سليم وهو في الناس ميت ó ní من الناس ميت ó ń bẹ ní àwọn èèyàn tó jẹ́ pé ó ti kú وهو حي بذكره ó sì tún sẹ̀mí pẹ̀lú páwọn èèyàn rántí rẹ̀ ní dáadáa wáháyọ̀ sẹ̀límù ó sì ń bẹ́nu àwọn èèyàn náà sẹ̀límù ó lálàáfíà ọgbánù kẹkọ̀ọ́ sí o wáhùwà fi náà sì máa yé tán àmá ó ti dòkú láàrin àwọn èèyàn afọ́wá ní kí ni nǹkan tó fà á ó ní fàámẹ́lẹ̀dí kọ́dé máa tàwà àzíkìrù náà ṣìrún kọ́dé máa tàwà àzíkìrù náà ṣìrún fàmẹ́tún lẹ́hù علم به الفضل ينعت فموت له علم به الفضل ينعت انت Abul Atahiya sọ me ni pé famaytun lahu dinun àmọ́ mi change sí famaytun lahu ilmun bihi al-fadlu yun'atu afani fa amma alladhi qad mata amento yari tó ti kú yẹn ẹ wá wo yàtọ̀ tó wà láàrin méjèèjì ó ní alladhi qad mata wa dhikruna shirun ó ní ẹ̀rẹ́ tó ti kú yẹn tó ti kú láàrin àwọn èèyàn wà dhikruna shirun àmọ́ táwọn èèyàn sì tó ń ṣe ìrántí rẹ̀ ó ní faytun lahu ilmun bihil fadlu yun'atu faytun lahu ilmun bihil fadlu yun'atu ó ní ẹni tó ti kú yẹn lahu ilmun ó nímọ̀ ní bihil fadlu yun'atu ìmọ̀ lò fún lọ́lá nẹ́fí wọ́n ń ṣe ìrántí rẹ̀ pé lágbájá ọmọ lágbájá ánà tí àwọn àfáwà àgbà Sheikh Abdul Baqi Muhammad àwọn Sheikh Adam Al-Alori Sheikh Kamal gbogbo àwọn àfá Sheikh Murtada Absalam níbàdàn àti gbogbo àwọn àfá bẹ gbogbo iye wọn bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ kí ló já máa rántí wọn ìmọ̀ tí wọ́n níní kí ni wọ́n fi máa rántí ìwọ náà lọ́jọ́ ọ̀la láfáà sọ wípé wa amma alladhi yamshi wa qad mata dhikruhu àmá ètí sì tó rìn lórí ilẹ̀ tí ò tí ìdòkún wa qad mata dhikruhu àmọ́tẹ́nìkẹ́kọ̀ọ́ kákún fa ahmaku afuna dinahu
ó ní fa ahmaku mi wá ní fajahilu afunadinahu wa hawa amwatuhu fajahilu afunadinahu wa huwa amwatuhu ó ní amalladhi yamshi ètò ti tó ń rìn lórí ilẹ̀ yẹn wa amalladhi yamshi wa qad mata dhikruhu àmọ́ tó jẹ́ pé ìrántí rẹ̀ kò sí láàrin àwọn èèyàn má wọ́n ti gbà pé ó ti kú láìtí ìbọ́ sínú sàárè ó ní fajahilu aláìmọ̀kánì afunadinahu ó ti bẹ̀sìn ẹ̀jẹ́ wa huwa amwatu òun gangan lórí àwọn òkú òun gangan lọ̀gá àwọn òkú ìyẹn ni pé ìntà fi máa jẹ́ wípé a sọ wípé èèyàn sẹ̀mí òun náà ni pẹ̀lú mọ̀ tó bá sì wà láyé tó tí ní mẹ́sìn náà di sin àbáwọn nǹkan tó jẹ́ daruriyat kẹ́nìkan wá dé nínú èyí mọ́ ti ń ṣẹlẹ̀ kí wọ́n sọ pé a fẹ́ kírun sókúlá ọya ẹ máa bọ̀ wá ìwọ́n ti ẹ̀sì kámà níbi tàbí kírun sókúlá wọ́n náà sí ń pẹ́ra ẹláfà àfà ní wàtú jádù wàtú fukọ́dù ń jà ìlítà wọ́n tàbá wàtú jádù alimta wà kọ́ẹ̀dẹ̀ fòkédéta wàtú jádù wà kọ́ẹ̀dẹ̀ fòkéta ọwá ní wàtú zikaru wàtàzukuru kọ́ láti lákàbá àdáhìnẹ́ wà sí ti ń le ó ní wàtàzukuru afáwafẹ́ gbomi wọn qawlati laka ba'da hinin ó ní ọpẹ́ bóyá ni ó padà rántí àwọn nǹkan tí mo ń sọ fún ọ ní àsọtẹ́lẹ̀ wọn wọ̀nyí o idha haqqan biha yawma amilta idha haqqan biha yawma tó bá jẹ́ pé nígbà tó gbọ́ wá sí mi lóòdodo ọ̀wá mú ṣe níṣẹ́ àfààní ó ń padà bọ́ wá ṣàǹfààní fún ọ ó padà ráǹfààní rẹ̀ wa in ahmaltaha àfààní tó bá wá àfààní in ahmaltaha àmọ́ tó bá fọwọ́ yẹpẹrẹ mú tó mú ṣiṣẹ́ lóògùn wa nabatta nusha ó wá dọ̀rọ̀ mínú ọ̀ká sí tarahtahu ila hutamin qad jama'ata wa milta ila hutamin qad jama'ata ó ní wa milta ila hutamin ay ila mata'in qad jama'ata ọwá lọ síbi àwọn dúkìá tó ti ní pé èmi kú ti ní dúkìá ń tẹ́mi wọ́lọ́ ilé máa dàmú káàkiri ìmá wó ló ní máa wá káàkiri ní tí mo ti mọ̀ náà ti tó afásímọ̀ sí ìmọ̀ tó wal ilmu bahrun muntahahu yab'ud wọ́n wá sọ pé ìmọ̀ tí wọ́n ti ní ó ti tó afá ní ọwá sọ pé dúkìá tí mo ní lókù tí wọ́n máa mójú tó báyìí nísìnyí sawfa ta'addu min nadamin 'alayha afá ní ọ̀n padà bọ̀ wá jẹ̀ka lórí rẹ̀ la sawfa ta'addu min nadamin 'alayha ọjọ́ kan tó padà wá jẹ̀ka tughni nadamatu in nadimta wa ma tughni nadamatu in àmá ìkàyẹ yóò ti ṣe kíni yóò ti bọ́ kódà kó jẹ̀ka jù bẹ́ẹ̀ lọ ó ti bọ́ torí pé ò tètè múra sí ìgbà mo tètè sọ fún ọ. idha absarta sahbaka fi sama'in in tó tún fi mọ̀ ní pé ọjọ́ kan idha absarta sahbaka fi sama'in ọlíjọ́ tó bá rí ọmọ ìyá rẹ̀ fi sama'in lókè tó yẹ pé òun bẹ́ ń tí ẹ̀ wọ́n ń pè ní mufti wọ́n ń pè òun tí ẹ̀ qadi alayka wa qad safulta àwọn ọmọ ìyá rẹ̀ tẹ́jọ lògbà ní kékeré ìrẹ̀tàfàrún àwọn ti wà lókè wa qad safulta àmọ́ wọ́n wà ń lẹ̀ faraji'ha wada'an kal huwaina afá ní faraji'ha ìwà sí ìyà tí mo ń sọ fún ẹni kó tètè lọ wò kọ́ lọ mú ṣe lóògùn faraji'ha wada'an kal huwaina afá ní mẹ́jọ pẹ́ rárá má fi jáfara fama bil butu'i tudriku ma talabta wa ma bil butu'i tudriku ma talabta ó ní fama bil butu'i ló ìsúnmọ̀ kékeré tàà lè fún mẹ́ ní pé ìjáfara léwu má jẹ́ kó pẹ́ tó fi padà síbi àwọn wàsíyà tí mo sọ fún ẹ mo sì jẹ́ kó pẹ́ tó fi mẹ́ wá mímọ̀ tí mo ṣe sọ fún ọ pé torí pé ma bil butu'i kése pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi rí ìmọ̀ tí mo ní kọ wáyìí nítorí náà tètè padà síbí ibẹ̀ nísìn kọ lọ máa wá mímọ̀. wala takhtal bi malika walha anhu afáàní wala takhtal ay la takhda' bi malika má jẹ́ kí walha anhu la takhda' bi malika má jẹ́ kí owó rẹ̀ kó tẹ̀jẹ̀bọ̀ walha anhu
jìnà sí owó rẹ̀ gan má kàwó rẹ̀ kún gbàtọ̀ ipò ní nǹkan tó pàtàkì falaysal malu illa ma alimta falaysal malu illa ma alimta torí pé ò ní dúkìá kankan illa ma alimta ìmọ̀ tó bá mọ̀ gangan náà ní dúkìá rẹ̀ falaysal malu illa ma alimta falaysal malu illa ma ó ní ìmọ̀ tó mọ̀ ó náà ní owó tó ní nítorí náà má sọ wípé owó kan ló tún máa wá káàkiri tó bá ti yàtọ̀ sí ìmọ̀ a sì tún lè tú wípé walaysal malu illa ma alimta wípé ìtọ́nà wọn bá ti sọ fún ọ tó ti mọ̀ náà Al-Qur'ani ohun gangan náà ni kọ́ lọ mọ̀ tó ti sọ ní fún ọ nípa owó àbí ayé òun náà ní kí wọ́n náà lọ múra kọ́ lọ mọ̀ nípa rẹ̀ kí lọ́lọ́run sọ ń pọ̀ owó àbí nípa dúkìá náà Al-Qur'ani wa'lamu annama amwalukum wa auladukum fitna Suratul Anfal nìyẹn pé ẹ lọ mọ̀ wípé owó tẹ́ ẹ ní àtàwọn ọmọ tẹ́ ń bí tẹ́ ń kójọ àbáwọn tẹ́ ń bí jọ gbogbo pátá fìtínà ni wọ́n Ọlọ́run sọ láyé mi pé wa ma amwalukum wala auladukum billati tuqarribukum indana zulfa fìtínà àwọn kìíní jẹ́ nítorí náà laysal malu illa fitna ní tó fẹ́ sọ ń bẹ̀nu pé ayé yìí àbáwọn dúkìá tó ń kójọ yìí fìtínà gangan òun náà lọ jẹ́ ìwọ náà sì mọ̀ bẹ́ẹ̀ nítorí náà afẹ́ ní wa in ahmalta ó ní lásàúfàtà wàlá tàhtàl ma alimta walaysal malu illa ma alimta káfí tó báhùn walaysal malu illa ma alimta walaysal malu illa ma alimta subhana rabbika bil izzati amma yasifun wa salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin. sí gbogbo ẹ̀yin tẹ́ ti ṣe tán láti rin ìrìn àjò mímọ́ lọ sí Mẹ́kà umrah lẹ́yìn fẹ́ lọ ni àbí hajj lẹ́yìn fẹ́ dé tètè máa bọ̀ ní ilé-iṣẹ́ àlùbáríkà gbogbo ohun tí ń mú ìrìn àjò rọrùn láti ilẹ̀ yìí títí dọ̀hùn gbogbo ẹ̀ ti wà nínú ètò ilé gbígbé ni ziyara nílé lọ ni kódà àwọn àlùfáà tí wọ́n kájú ẹ̀ ni wọ́n jọ ń ṣiṣẹ́ àdéhùn ló jẹ wọ́n lógún tí ẹ̀yin náà bá ti mú àdéhùn yìí ṣe lílọrí àbọ̀ rẹ̀ ni yóò já sí àwọn tí wọ́n ti bá wọn lọ rí ni wọ́n ròyìn fáwọn tí ò tí ì bá wọn lọ wípé tẹ́ ẹ bá wọn lọ ìrọ̀rùn ló máa já sí títí darapọ̀ mọ́ àlùbáríkà hajj and umrah services installment payment is allowed ilé-iṣẹ́ àlùbáríkà wà ní number 11B Amadu Close Maikan bus stop Ẹgbẹ́dá Lagos tàbí kẹ́ ẹ pè wọ́n sórí 08170859436 àti 08160227742 àti 08021023090 àlùbáríkà ìwọ là ń bá lọ o.